Baba wa Tinubu versus Baba wa Trump. Ṣé rí ọ̀rọ̀ Nàìjíríà. Ọ̀rọ̀ wa ò gba kéèyàn sẹ́tì mu. Ṣẹ́ráwò ò ní parọ́. Àwo ò ní ṣèké àdẹ̀ní bá bú ẹnì kankan. Iṣẹ́ tí bàbá Tinubu ń ṣe, àwọn olóṣèlú ẹgbẹ́ wọn ló hàn sí o. Ó ti yé yín. Ẹ jẹ́ ń pùtì ẹ̀ báyìí wípé ẹni tó fẹ́ wá bá wa tó ní òun fẹ́ wá dá sí ọ̀rọ̀ nílùú wa, òun gangan ò tí ì dá sọ́rọ̀ ìlú ẹ̀ o. Ẹ má ṣì mí gbọ́ o. Bọ́ ẹ jẹ́ ń sòótọ́ ọ̀rọ̀ fún yín. Èmi mo support bàbá Tinubu 100%. Ṣùgbọ́n ọ̀nà tí mi fi support wọn láti lẹ̀ ni pé kí ni àwọn bàbá wa yìí ń wò. Àwọn iṣẹ́ kan wà tó yẹ pé tó bá fi mí ṣe captain, ó ní ẹni tí mo gbọ́dọ̀ report fún bí ṣe jẹ́ captain yẹn. Àwọn kan wà níwájú tó ju èmi lọ as a captain tó senior mi. Tí mi ò bá ṣiṣẹ́ mi, wọ́n máa there's something that we call check and balance. We don't do that in Nigeria. Even governor ló gangan fúnra rẹ̀, kò sí ẹni tó ń check governor ní check and balance. Governor ti believe pé òun ló ń head the Ọ̀yọ́ state, èmi mo head the Lagos state, nobody can talk to me. Problem tá ní Nigeria nìyẹn. Ṣẹ́rí until tá bá tó máa ṣe check and balance nǹkan wa, governor tó máa gbé iṣẹ́ tó máa gbé contract fáwọn èèyàn pé kán lọ ṣiṣẹ́, tó jẹ́ pé àpapín náà jọ ń ṣe, ẹni tó gbéṣẹ́ yẹn fún, governor gangan ò ní ẹ̀tọ́, kò ní lè bí pé iṣẹ́ tí mo gbé fún ẹ ṣe iṣẹ́ yẹn ẹ ṣe well done. Ibẹ̀ kọ́ ni mò ń lọ sample ni o. Ṣẹ́rí Yorùbá ronú tó máa ń sọ yẹn. Yorùbá ronú ọ̀rọ̀ yìí ò ń ṣọ̀rọ̀ Yorùbá nìkan. Ṣẹ́rí Donald Trump tó sọ̀rọ̀, ibi tí mi ò kàn like ni pé nígbà tí wọ́n kó àwọn ṣé ṣíbọ́gì àbí kí wọ́n pè wọ́n yẹn, gọ́ọ̀mẹ̀ntì Amẹ́ríkà ò jáde. Tí mi bá dẹ̀ ṣe mistake, Donald Trump wà ń bẹ̀ ní ọdún yẹn, that 4 years. Our people yìí ń tẹ́ ẹ mọ̀ wọ́n sí ni pé ológun, but ẹ jẹ́ ká fura. If you like, you can say something against Aare Almaroof. Ọpọlọ oníkálukú wa bó ṣe ń ṣiṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni, but ẹ jẹ́ ká fura. Ìfura àkọ́kọ́ ni wípé 99.9% mo agree káwọn people yìí wá sí Nàìjíríà. Kán má wá sí ìlú o, kán wọ inú igbó yẹn lọ gangan. Number 2 tí mi fi agree pẹ̀lú wọn ni pé àwọn gangan, mi wá mọ̀ bóyá Amẹ́ríkà o àbí Canada náà ti sọ̀rọ̀ àbáwọn mi, wọ́n wà ní ara àwọn tó support àwọn people yìí. We don't know àmọ́ country tó jẹ́. One country kan ló ń gbé wọn lẹ́yìn tí Fúlàní fi ní agbára nílùú wa. But guess what? Ẹ jẹ́ ká tún wà happy pé wọ́n fẹ́ wá. But ibi tó ń bà mí lẹ́rù ni pé ṣé àwọn people yìí, ṣé wọ́n fẹ́ gbọ́ ọ̀rọ̀ Christian wọlé, àbí wọ́n tún wá fẹ́ wá kó wa lẹ́rù tó arígbà tí wọ́n fi kọ́pítà já epo, tó fi kọ́pítà já oúnjẹ sílẹ̀ fáwọn people yìí. Kọ́pítà tó dẹ̀ ń lò, kọ́pítà ogun ni. Níbo nìyẹn ti wá? Ẹjọ́ níbo ló ti wá? Ṣé Nigeria government mọ̀ ń pa ẹ̀ ni? Àbí Nigeria government ò mọ̀ ń pa ẹ̀? Ẹ jẹ́ ká bíra wa o. Ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ bùṣe. Ṣé rí gbogbo ọ̀rọ̀ yìí ó ti ń bùṣe díẹ̀díẹ̀. But let me tell you something. Mo gbọ́ pọ́n ní bàbá Tinubu ti lọ. Mo gbọ́ ni o, mi wá mọ̀ bóyá lóòótọ́. But tí bàbá Tinubu bá lọ, kó lọ ṣe ẹ̀tọ́. Ẹlẹ́ẹ̀kejì, bàbá wa Bọ́lá Ahmed Tinubu sọ wípé òun ti yan ológun míì. A dẹ̀ rí àwọn iṣẹ́ kankan tó ń ṣe. Ẹ̀yin ọmọ Yorùbá, ṣé rí ìjà wèrè tí gbogbo wa ń bára wa jà? Èmi lẹ́lẹ́rí, òun lẹ́lẹ́rí, èmi lẹ́lẹ́rí, tọ́hún lólórí. Olórí mélòó méjèèjì inú wọn ló lè jáde lọ jagun sìn? Káde sọpọ̀ yọ ológun náà máa ń jà láti gbà ẹ̀, kò sí ẹni tó tó bẹ́ẹ̀ láti lọ jagun báyìí mọ́.
àsìkò yìí gangan à ń sọ àwọn kan ń parẹ́ ó ti gẹ̀ẹ́ ni ọ̀gẹ̀ẹ́ ni ó ti ṣe kinní kan ni bẹ́ẹ̀ làwọn kan máa wá nu mébọ̀ sí mi náà máa ṣe pé àánú yín ṣe mí because ọ̀pọ̀lọpọ̀ tẹ́ máa ń jà fún àwọn bàbá tẹ́ ń jà fún yìí ìyá tó bí yín gangan kò mọ̀ wọ́n rí ìyá tó bí yín ni mo sọ kí tó wá ṣe sọ bàbá yín kò rí wọn rí báyìí kódà kò lè dé iwájú wọn débi pátì ẹ̀rí wọn kọjá ẹ máa wá jà ẹ máa jà wá ti rí gbogbo wọn wọ́n náà wọn tá a ti bá wọn sọ̀rọ̀ bọ̀ yẹn kọ́ la fẹ́ jẹ ọ̀rọ̀ Trump lélẹ̀ ẹ jẹ́ kí mi sọ ọkọ fún yín o lẹ́yìn kí wọ́n gbà wọ́n láàyè kẹ́ wá fi ìṣọ́ra sí torí ọ̀rọ̀ yìí dàbí ẹni tó fúnyàn lóúnjẹ tó fògùn yàgbẹ́ tì ni ẹni tó fẹ́ wá sílùú wa tó ló fẹ́ gbìjà wa ó yẹ kó ti wá gbìjà wa ti pẹ́ ẹ̀ bọ̀ èmi ní lọ́kàn pé there is something special kò ń ṣe ọ̀rọ̀ yìí in short instruction tí mo lérò pé yẹ kán fún Bọ́lá ni pé àwọn fún ní so time láti yẹ pé kó fi ṣe ẹ̀tọ́ tí ò bá wá ṣe ẹ̀tọ́ kó gbéra number one president Trump ò ní àṣẹ láti sọ pé ó máa yọ president wa bọ́n nítorí agbára wèrè tó wà lọ́wọ́ wọn yẹn power tó wà lọ́wọ́ wọn yẹn náà ṣe fẹ́ máa ráìdì Áfíríkà òun làwọn Áfíríkà kọ̀ọ̀kan ṣe fẹ́ kú lábẹ́ ìjọba amúnisìn ìgbà tí wọ́n bá wá ní ìlú tó ẹ́pà àti gba òmìnira tí president ìlú kan wá ń lérí nítorí pé wọ́n ní wọ́n pa èèyàn inú mi ò dùn o bọ̀gán tó ń ṣe mí ni pé nígbà tá a ké jáde tí Yorùbá kú yìí ké jáde tí gbogbo wa ké jáde tó lọ pa àwọn èèyàn ní Kwara ààrẹ nìkan kan sọ o nǹkan tẹ́ máa fi mọ̀ pé ọ̀rọ̀ ọjà ẹ̀sìn yìí ìjọ tí a bá ti mú ọ̀rọ̀ ọjà ẹ̀sìn kúrò ìjọ yẹn gangan ni Nàìjíríà máa dúró jú ìjọ tí Nàìjíríà bá ti láwọn ò ní jíjẹ ẹ̀sìn mọ́ tá à ní jíjẹ ẹ̀mí ju ọ̀wọ́ ju ẹ̀ béèyàn tún bo póòsì píkṣọ̀ wọn ló ń ṣàkọjù bó ṣe kínní wọn ló ní ìgbéraga ilé ayé ò dẹ̀ gba kéèyàn jókòó sínú ilé kẹ́ inú ẹ̀ má dùn mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin àwọn ìyá wa tó ń ṣe fàájì lórí TikTok ọpọlọ gbogbo wọn ti pé ọpọlọ wọn wà depressed mọ́ so what is wrong with you guys ẹ jẹ́ kí oníkálukú ṣe ayé ẹ̀ ntẹ́mi ò support ní káwọn obìnrin ìyàwó ilé kẹ́ máa bọ́ síta kẹ́ máa jó lórí TikTok àbí Facebook kẹ́ máa kọ̀dí sí gbogbo èèyàn that's an insult ẹ ti fẹ́ sọ gbogbo ẹ ti fẹ́ rọ̀ fún ẹ gbogbo yín náà ti fẹ́ sọ di wèrè láfi wo wèrè ṣé ẹ fẹ́ gbọ́ ẹ jẹ́ kí Donald Trump wá President Bola Ahmed Tinubu bọ̀tẹ́ lajú yín àwa yìí ti sọ bọ̀ nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ẹ̀ ń ka nǹkan kún mo ti ní kí gbogbo àwọn South West governor kí gbogbo wọn forí korí àwọn governor yẹn ṣe bẹ́ẹ̀ pé bóyá wọ́n ní return tó wọ́n fún wọn nínú ilé náà ọ̀rọ̀ ti kan bàbá sìn ọ̀rọ̀ tí ò yẹ kó kan bàbá rárá kí ni governor wà fún ní state ẹ̀ Ọ̀yọ́ Ògùn Abẹ́òkúta Oǹdó Kwara nǹkan gbogbo àwọn governor tó wà bẹ́ẹ̀ governor Benin yẹn nìkan gọ́vnà Benue ó ní ló ń fa wa ó ti ń bá wọn pò ó ti pẹ́ gọ́vnà mélòó ló jáde nínú wa ló bá wọn wọgbó nínú àwa Yorùbá a máa jókòó a máa dàrẹ́tì òṣì a máa dàrẹ́tì wèrè ẹ ti tún fẹ́ gbé gbàbò àwa wí tán wọ́n ní election ló fẹ́ fi ṣe kinní kan wọ́n ò lè bẹ̀ election bàbá Tinubu jẹ́ ọmọ Yorùbá ni àwa dẹ̀ fún ní support òótọ́ mo sọ fún yín bẹ́ẹ̀ election bá dé bàbá Bọ́lá Ahmed Tinubu a máa campaign fún nítorí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe tibítibí ẹ ti fẹnu bàjẹ́ gbogbo yín àwọn tọ́jọ́ ṣe olórí gbogbo wọn lẹ ti gbé ṣépè lẹ máa bú nítorí owó olórí burúkú tí gbogbo yín wá lórí Facebook àti TikTok ẹ máa ṣẹnu pọ́nrọpọ́nrọ ṣẹ́gbẹ́ bàbá yín ẹlòmíì tẹ́ máa rí tọ́wọ́ pé tẹ́ bá rí wọ̀nà wọn ẹ̀ lè bá sọ̀rọ̀ ẹ máa bú ṣe ẹ fẹ́ gbọ́ ẹ jẹ́ kí Donald Trump wá àmọ́kànlájú wa ẹ jẹ́ kó rí pé ẹ rí i pé tí Amẹ́ríkà bá kó fọ́ọ̀sì wọ inú Nàìjíríà gbogbo àwọn boko wèrè yẹn wọ́n máa sweep wọn bí ẹ wò àwọn trainee lásán trainee ló ti tó àwọn ọmọ tó ju ọmọ 17-18 years lọ àmọ́ 18 to 22 tó bá kó wọlé fún yín gbogbogbò olórí burúkú tẹ̀ ṣe tó ẹ pé mo ti sọ ẹ gbé drone síbẹ̀ tó bá ti gbé drone síbẹ̀ drone á rí gbogbo wọn ẹ ju àkàrà síbẹ̀ kẹ́ finish wọn ò gbọ́ ó wá di pé Trump ló ń bọ̀ wá sí Nàìjíríà wá fáwọn àyà gbogbo òun bọ̀ wá fáyà wa gbogbo wa sáré yes kata èmi náà ni tó bá rí bákan náà ẹ bá mi share